wọ́n tún ti búùkù fúláìtì fún Queen Dami o, ẹ̀yin èèyàn mi ẹ wá gbọ́ àṣírí tún ti tú. Dami tún ti ṣe bó ṣe máa ń ṣe. Ta ló búùkù fúláìtì fún Queen Dami? Àṣírí ti tú. Ẹ máa bọ̀ yín jà yín tán, yín gbé yín débẹ̀. Gbogbo yín náà lẹ mọ̀ pé kété tí Queen Dami bá ti bá Portable jà lẹ́nìkan máa ń búùkù fúláìtì fún un. Ó tún ti ṣe bẹ́ẹ̀. Mò ń bọ̀ náà. Gist TV Yorùbá. Ẹ̀yin fáǹsì mi, ẹ̀yin náà mọ̀ pé Queen Dami, ẹ mọ bó ṣe ṣe lálákọ̀ọ́kọ́ tóun àti Portable jà. Èyun tẹ́ ẹ bá gbàgbé, tẹ́ ẹ bá sì gbàgbé ẹ jẹ́ n rán yín létí. Nígbà tí Queen Dami tó lọ lé jáde nílé rẹ̀ tó gbà fún un nìbàdàn. Ṣé ẹ mọ̀ pé n tó fàjà wọ́n ńgbà náà ni wípé Portable gbalé fún un, ó ṣí ṣọ́ọ̀bù fún un. Ṣùgbọ́n ó sọ wípé òun ò fẹ́ máa rí lórí TikTok live mọ́. Pé ọkùnrin ló máa ń bá ṣe TikTok live. Pé tóun bá ti gba fóònù rẹ̀, òun máa ń chẹ́ẹ̀kì àwọn DM ẹ̀, òun máa ń rí pé ó máa ń bá ọkùnrin sọ̀rọ̀. Eléyìí ló fàjà wọ́n ńgbà náà tó fi lọ lé bọ́ta nínú ilé tó gbà fún un. Tó fi sọ̀rọ̀ sáwọn ọmọ Ìbàdàn pé kò sí ilé POP nìbàdàn. ẹ lọ pẹ́ Portable, báwo la ṣe fẹ́ mọ̀ pé ẹ̀yin ọmọ Ìbàdàn ẹ̀ ní POP àfi kẹ́ ẹ máa jalè kẹ́ ẹ máa ṣolóṣó nìkan lẹ́mọ̀. Tẹ́ ẹ bá sì gbàgbé, ṣé ẹ mọ̀ pé kété tíjà náà tí wọ́n jàjà náà tó lé jáde, Queen Dami travel lọ ibìkan gbà náà. Níbo lẹ mọ̀ tó travel lọ? Queen Dami travel lọ Qatar. Kété tíjà náà tóun àti Portable jà tán ni Queen Dami ló lọ Qatar. Àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ làṣírí tú pé wọ́n ní iṣẹ́ kínní ni Queen Dami lọ ṣe, iṣẹ́ OS. Ẹ ti mọ OS tí mò ń sọ, mi ò fẹ́ fi gbogbo ẹnu là á, àwọn ọmọ ìgboro ti mọ ohun tí mò ń sọ. Pé ọkùnrin kan ló búùkù fúláìtì fún Queen Dami pé kó wá bóun ní Qatar, tí wọ́n jọ lọ jayé, tí wọ́n jọ lọ gbé nǹkan sí nǹkan, wọ́n jọ lọ gbé logo sí laga, wọ́n jọ lọ gbé laga sí logo. Ṣùgbọ́n nígbà tí owó tán lọ́wọ́ Queen Dami, torí ẹ̀yin náà mọ̀ pé wọ́n dáwó fún ìgbà náà tó lọ fi jayé ní ìlú Qatar. Àwọn kan ní owó tí wọ́n dá fún un ló lọ fi jayé ìlú Qatar. Àwọn kan lọ́kùnrin kan ló búùkù fúláìtì fún un. Ṣùgbọ́n ó tún ti wá ṣe bó ṣe máa ń ṣe báyìí. Ihun tí àwa fi mọ̀ pé sọ́kùnrin ló dáwó fún un lálákọ̀ọ́kọ́, àbọ́kùnrin ló àbí òun ló fowó ara rẹ̀ lọ Qatar ni. Issue eléyìí tó ṣẹlẹ̀ yìí, gbogbo yín náà lẹ gbọ́ sí issue tó ṣẹlẹ̀ láàrin Queen Dami àti Portable. Nígbà tí Queen Dami tó deny Portable ní online, èyun ní TikTok live. Níbi tí Sàló ti béèrè pé bọ̀bọ̀ Portable yẹn ṣé ẹ ti ẹ̀ jọ ní nǹkan kan papọ̀, ó lóun ò mọ̀ Portable rí. Àṣírọ́ nípa àṣìṣàkámàjé ni. Lẹ́yìn ìgbà náà ló tún fi court order sí online o pé òun àti Portable àwọn ò jọ ní nǹkan kan papọ̀. Ẹ wo ibì kan là ń lọ, ẹ ṣáà má fòyà, ẹ má bẹ̀rù, ẹ má gbàgbé ẹ subscribe mi sí YouTube channel yìí. Ẹ sì rí i pé àwọn ẹ̀sìn kan ó yọ lórí TikTok live. Ẹ̀yin tẹ́ ẹ̀ bá mọ̀ ẹ jẹ́ n já yín sí. Ṣé ẹ rí Queen Dami, ó ní ọ̀rẹ́ kan tó jẹ́ wípé wọ́n jọ máa ń ṣe wọléwọ̀de. Ibẹ̀ ni àṣírí ti tú pé gbogbo dídákú tó dákú ńgbà náà páwọn stage ẹ̀ ni. Ẹ má gbàgbé o, a fẹ́ wo ibi tí Queen Dami tó tún travel lọ lélẹ́yìí. Sọ́kùnrin ló gbé travel ni, àbóun ló fowó ara rẹ̀ travel. Mò ń bọ̀ wá síbẹ̀ un, ẹ sá farabalẹ̀. Ẹ̀yin náà mọ̀ pé lẹ́yìn ìgbà náà ni àṣírí tú tú pé ó fọ́ọ̀jì, wọ́n stage bó ṣe dákú ni. Pé láti lè gba donation online, wọ́n sì jẹ lọ. Tó jẹ́ pé àwọn kan dáwó fún wọn online lẹ́yìn ìgbà tó ṣe bí ìgbà kó dákú. Ibà náà làṣírí ti tú pé ọ̀rẹ́ rẹ̀ kan náà tí wọ́n jọ ń stage ẹ̀, pé àṣìyẹn gan tí ó máa ń gbẹ̀yìn bẹbọ jẹ́ fún Queen Dami. Pé ó máa ń lọ bá Portable lẹ́yìn. Pé wọ́n tún jọ máa ń jàlùbọ́sà, wọ́n jọ máa ń jẹ mùkúndùn, ìyẹn tún máa ń fọ́ lẹ́nu. Obìnrin ṣé ẹ rí Queen Dami. Àwọn ènìyàn ti sọ wọ́n ní ṣé ẹ rí Queen Dami, wọ́n ní tí ń ṣe ni pé alápá má ṣiṣẹ́ ni n tó fà á. Àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ ni Portable ló fi àṣírí síkànnì ayélujára
pé Queen Dami ó sì tún ń yọ wá tóun tún fẹ̀yìn ẹ̀ tẹ́lẹ̀ tóun gbé nǹkan sí la tóun fọ́ lẹ́nu kunkun lẹ́yìn ìgbà tí gbogbo ẹ̀ tún wá cast báyìí Queen Dami ti travel ṣùgbọ́n fọ́nrán ẹjẹ́ wọn kó kan tó kọ síkànnì ayélujára mò ń bọ̀ Queen Dami kọ síbẹ̀ èèyàn ò sí caption ó ní I just wanna travel mo fẹ́ lóòkè òkun and do my shit kí nǹkan tiẹ̀ lọ máa ṣe gbogbo òṣì tí mo máa ń ṣe yẹn I've never done before eléyìí tó jẹ́ pé òun ò tí ì ṣe rí ó tún wá sọ bẹ́ẹ̀ ó ní òṣì tóun ò ráyè sí Nàìjíríà tóun ò ṣe rí òun fẹ́ lọ máa ṣe that is living life to me ó láyé tóun wà nù ìtumọ̀ ẹ̀ ni pé òun fẹ́ lọ travel ó wá fi orin kan síbẹ̀ mò ń bọ̀ tó fi ṣeé ṣe tó yẹ pé USA tàbí Canada ni ọlọ àwọn ènìyàn tí wàá ń sọ níkànnì ayélujára pé àwọn kan ní wípé ó dàbí ìgbà pé bọ̀bọ́ kan wà tó jẹ́ wípé ó máa ń dúró de kí Queen Dami àti Portable jà pé avenue yẹn lòun fi máa ń gbé Queen Dami travel ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé àwọn ènìyàn ń sọ bí ìgbà pé Portable pé bóyá ó lo nǹkan fún Queen Dami ni torí pé ìjà alákọ̀ọ́kọ́ kò sẹ́ni tó lérò pé Queen Dami tún lè padà sọ́dọ̀ Portable àfi bá a ṣe gbọ́ pé wọ́n ní wọ́n tún jọ ń fọ́ra wọn lẹ́nu ṣùgbọ́n ẹ̀yin olólùfẹ́ mi tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ẹ má gbàgbé ẹ subscribe ní táàjọ wa máa bira wa ni wípé pẹ̀lú ayé tí Queen Dami tó ń lò lọ yìí ǹjẹ́ ẹ̀yin lérò pé iṣẹ́ kan lè wà tí Queen Dami lè ṣe tó lè fi máa rówó ju owó tó ń gbà lọ́wọ́ ọkùnrin lọ ẹ̀yin náà wo ọ́díò tí Portable tó fi síkànnì ayélujára níbi tó ti ń sọ pé owó tí ẹ lẹ máa fún mi ń kọ́ ó sì ò ṣe kódà nínú ọ́díò kan Portable sọ ó tóun máa ń tẹ 300 pé tóun bá fún Bẹ́wàjí tó jẹ́ ìyàwó lè wọ̀ tóun bá fún un ní bíi 500 òun máa ń fún Queen Dami bíi 200 àṣàbí simple náà òun máa ń fún un lówó iṣẹ́ wo ni Queen Dami fẹ́ ṣe tí ó mọ̀ rí 200 ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé tẹ́nu ọmọ bá ti fẹ̀ nǹkan ńlá ni sẹ́ẹ̀rí Queen Dami bó ṣe wà ó dàbí ìpa apẹ́ ni ẹ ti fẹ̀ ju ohun tí ń jẹ lọ. báyìí ó ṣeé ṣe kó jẹ́ pé Queen Dami ó ti wà ní Canada àwa tí mọ̀ ìgbà tí yóò dé kó sọ pé ìgbà tó ń rúbọ ó lóun ti travel pátápátá pé gbogbo òsì tóun ò rí ṣe ní ìlú Nàìjíríà kóun lọ máa ṣe ní ìlú Canada ẹ̀yin olólùfẹ́ mi kí ni èrò tiyín nípa ilé sẹ́yìn lérò pé Queen Dami sì lè change lifestyle rẹ̀ kúrò ní OS tó ń ṣe kó wá jẹ́ pé yóò gbajúmọ̀ iṣẹ́ apá rẹ̀ àbí sẹ́ẹ̀wù gan la mọ̀ mọ́ Queen Dami ó mú lòun ń ta kírímù ààrí kó máa polówó kírímù dáadáa lọ́nláìn èmi ò rò pé ó ń ta kírímù kankan o kí lè rò tí lórí ilẹ̀ má gbàgbé ẹ ṣe àfihàn ẹ subscribe sí YouTube channel wa mo tún mú mi bọ̀.